Èmi ò ní aláì mọ̀rẹ́ màmá dúpẹ́ fọlọ́rẹ́ nígbà gbogbo. Láìṣà kárí tún lásì dáná kún. Ẹni ò dúpẹ́ ẹgbẹ̀fà ó gbé gidi náà ẹgbẹ̀je. Sábà dúpẹ́ ọrẹ àná àgbà mi sí. Mo dúpẹ́ ọrẹ ajá mi tura fẹ́yìn olóore. So àti gbé teach náà ní private náà láti gbé dictate Mistura bí Muslim singer of a kọrin. She understand. Then she was in primary 2 primary 2 something like that. Okay, gan primary 2. Time to can release Mistura, mo release. Because tó o bá ṣe nígbà tó yẹ o máa kàbùkù. Orísun mi ni ó lè tó bá gbàgbé Orísun ó máa ń gbẹ ni. Mi ì lè dífà. Àwọn kan ti pè mí lọ́dún kan rí. Àwọn fẹ́ kí n support àwọn bí mi lè support. Eré àti ní ọ̀nì ìjà o. Wọ́n ní bọ̀ ọ́nkù mi ibi tó bá ń lọ ni mò ń lọ. Wọ́n ní ọ́nkù mi ò bá máa ṣe mọ́ǹtì. Tí mo mọ̀ pé mọ́ǹtì ló ń ṣe. Ojú àtàtà bá léwó ẹnu ẹ̀dìyẹ bí fúnra kan ló tọ́ sí. Ẹ̀yìn gbogbo ọdún tí mo ní wọ́n jórí fún mi mo lè sọ pé mo wà ní ọmọ ọdún méje wọ́n ti rẹ́ mi bọ̀ láti 7 years old ṣọwọ́ yẹn kó jẹ́ sí ni màá wá ní mo yàrá ìmọ̀ràn sí wọn màá ní wọn mọ̀ ṣe mọ́. ẹ jẹ́ kí a wọlé láìpẹ́ ní wàhálà ṣe láàrin àwọn olórí fújì kan mi ìdárúkọ. ok sir. láàrin ẹ tí èèyàn mú bíi mẹ́ńtọ̀ títọ̀ wọn sọ̀rọ̀ tó ìyẹn bóò lè kílẹ̀ ojú rẹ̀ ibi fi rẹ̀. èmi ò lè fi ilẹ̀ mi ìní dá sí because ara ní ká sọ̀rọ̀ báyìí fi ara ta sáwọn kan so ẹ má jẹ́ àdá sí. ẹ má lọ bẹ̀. ẹ má jẹ́ àlọ́ bẹ̀. ẹ má sọ pé loyalty sí ẹ tó dá síwájú. There is nothing like 99% loyalty. It's either you are 100 or you are not loyal at all. Ẹgbẹ́ tí mo sọ ń pé tójú akátá bá léwó ẹnu ẹ̀dìyẹ Mistura kan ló tọ́ sí kí wọ́n máa ní ó náà ń kọ ìmọ̀ ṣe ìgbà tó ti ń mọ̀ ṣe bọ̀ nǹkan. so kò tó lẹ́nu kọ́lẹ́jì kò ní bá súnmọ́ ọmọ ṣe mọ́lẹ́ ni. Èmi àti yín kọ́ la jọ sọ yẹn. so going forward. But on the norms in my own way kò tọ́ sí wọn lẹ́nu. so in a normal way although. There is nothing like 99% loyalty pé mo loyal 99 you rather be 100 or nothing. Àwọn nǹkan kan wà jẹ́ pé there are ways tí wọ́n lè fi ṣe ẹgbẹ́ tí ò ní jẹ́ kẹ́gbẹ́ tú tí wọ́n bá lo ìlànà Al-Quran. Ẹ jẹ́ ká gbàgbé pé kíní there are ways tí wọ́n máa fi ṣe ẹgbẹ́ tí ò ní tú tí wọ́n bá lo ìlànà Al-Quran. Please ẹ quote me because àwọn ẹgbẹ́ wa yìí ó ń dùn wá bó ṣe ń fọ́ torí pé kí wọ́n lo ìlànà Al-Quran kò ní fọ́. Ní máìndì káwọn èèyàn gé wọn báyìí wọ́n máa post ẹ̀ because ó ń dùn wá bẹ́gbẹ́ wa ṣe tú bó ṣe fọ́. Ọ̀tọ́ bá lo ìlànà Al-Quran tí wọ́n máa lo ìlànà politics wọ́n máa lo ìlànà pé mo gbọ́dù mo gbọ́tọ́ mo mọ̀ tán. Táwọn kan máa jókòó ní yàrá ẹ̀ ń decide orí èèyàn bíi 500 ẹ wá expect pé tẹ bá ti make decision yẹn tán àwọn 500 yẹn máa wá gbà kò possible people are not stupid people are not gullible. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ó. Àwọn ọlọ́kẹ̀mọdé ẹrú ọlọ́run ọ̀kan ìdùnnú ọlọ́run ọ̀kan ọba tó fi mí ayé táyé fi ń fẹ́ mi má fi mí ṣe rí Alhaji Gani Mayegun orí fún mi gangan ibi ẹni tó fẹ́ sí bí yàn ṣe máa wà tí ó ní ibi tó ti ṣẹ̀ wá ọ̀dọ̀ Mayegun lèmi ti ṣẹ̀ wá ń pé ẹ̀ ń pè tèmi ní success lèmi gbogbo ohun tí mo dà àwọn gangan ni because tí àwọn ò bá gbárùkù tì mí nígbà yẹn tí mo jẹ́ ọmọ kékeré ṣẹ̀ṣẹ̀ dàgbà bọ̀ tí wọ́n dúró tì mí ẹ lè rí tèmi ní success ní ìpè so gbogbo oríire tó ní tèmi ní success ní ìṣe àwọn Mayegun gangan ìpìlẹ̀ oríire yẹn torí ẹni mo lè sọ pé Alhaji Gani àwọn gangan lórí sùn mi because ṣe pé Alhaji Gani gangan àwọn ọmọ mi lọ́dọ̀ Alhaji wá sí sọ di èmi fúnra mi máa ń sọ fún èèyàn pé Alhaji Gani gan àwọn ni orísun àwọn ni ìpìlẹ̀ bẹ́ẹ̀ so bí Alhaji Abidi ṣe jẹ́ ni àṣẹ rí ẹ̀mí ìlọ sọ ń pọ́ ọmọdé ní mímí ti ṣe ọ̀rẹ́ mi ìdẹ́gbẹ́ tó sọ ń pé àgbàlagbà ní mímí ti ṣe ọ̀rẹ́
ṣùgbọ́n tó lè mú ẹgbẹ́ fọ́ a lè sọ pé àwọn tó wà in charge ẹgbẹ́ yẹn gangan ẹgbẹ́ pé àwọn àti mẹ́mbà làwa ìwọ̀nba ní ti mẹ́mbà nínú ọ̀rọ̀ ó ti jẹ́lẹ̀ kọ́ rí ní ayé ìgbà títí wa ẹgbẹ́ òpin ẹgbẹ́ dùn ó dáa ó dán a lè sọ ń pa àwọn olórí ṣé ọ̀nà àbáyọ yẹn ló gbọ́dọ̀ kọ́kọ́ mú nǹkan tó jẹ́ politics kúrò nínú ẹgbẹ́ àwọn nǹkan kan wà jẹ́ pé there are ways tí wọ́n lè fi ṣe ẹgbẹ́ tí ò ní jẹ́ kẹ́gbẹ́ tú tí wọ́n bá lo ìlànà Al-Quran ẹ jẹ́ ká gbàgbé ń pé kíní there are ways tí wọ́n máa fi ṣe ẹgbẹ́ tí ò ní tú tí wọ́n bá lo ìlànà Al-Quran please ẹ kò tì mí because àwọn ẹgbẹ́ wa yìí ó ń dùn wá bó ṣe ń fọ́ torí pé kájà wọ́n lo ìlànà Al-Quran kò ní fọ́ ní máìndì káwọn èèyàn gé wọn báyìí wọ́n máa post ẹ̀ because ó ń dùn wá bẹ́gbẹ́ wa ṣe tú bó ṣe fọ́ ọ̀tọ́ bá lo ìlànà Al-Quran tí wọ́n máa lo ìlànà politics wọ́n máa lo ìlànà pé mo gbọ́ jù mo gbọ́ tán mo mọ̀ tán táwọn kan máa jókòó ní yàrá ẹ̀ ń decide orí èèyàn bíi 500 ẹ wá expect pé tẹ bá ti make decision yẹn tán àwọn 500 yẹn máa wá gbà kó possible people are not stupid people are not gullible most àwọn tẹ̀lé ń sọ yìí alákọ̀wé gbogbo àwọn 500 yìí so tó bá lè ìlànà Al-Quran ẹgbẹ́ wa ò ní tú ìtọ́jú lè ṣìírí tún ṣe ni tí wọ́n bá decide pé ó yẹ ẹ jẹ́ ká gbé politics ẹgbẹ́ ẹ jẹ́ ká ṣe ìlànà tọ́lọ́run ẹ jẹ́ ká ṣe ìlànà kànábì ìgbésẹ̀ tiwa díẹ̀ ní Tàlàbà nínú Ìbejì ṣẹ́rí gbogbo nǹkan yìí ẹgbẹ́ pé mo ti sọ síwájú tó bá lè ìlànà tọ́lọ́run àti kànábì kò ní ìdí kan pé wàá wá fún àwọn máa yọjú but situation ta rí pé everything is not right mo sọ ní mo ṣe fídíò kan mo ní Nàìjíríà yìí àwọn nǹkan tí ò nọ́mà òun là ń sọ di norms tí a bá wá àwọn nǹkan tí ò da yẹn àwa ń ṣe à ń sọ di normal thing tí àwọn èèyàn kan bá wá dìde tó fẹ́ ṣe pé ìsákìyèsí a máa rí nínú àwọn èèyàn ìtọ́ tí mo máa bá ẹni tó ń pè ìsákìyèsí yẹn jà wọ́n ní ẹnu ẹ̀dùn jù òun ló mọ̀ràn sọ jù òun ló mọ ìtọ́jú ẹ̀ ni mo yẹ sọ síwájú pé díẹ̀ ní Tàlàbà nínú Ìbejì ní ọdún tó kọjá ni mo pé 20 years tí tèmi ní success jáde 20 years èmi gángan mọ̀ àǹtí mi kan wà tí wọ́n gbèrin nínú album rẹ̀ àwọn ni wọ́n rí mi nípa tí wọ́n wá ń sọ fún mi pé àsúnà àwọn ọdún yẹn làwọn bí ó ti pé 20 years ọmọ bí mi pé ṣé mo dá àmọ̀ ní báwo ni mo lè fẹ́ dá àmọ̀ gbà tí mo rá mọ̀ òun tí bá di níta máa pè bọ́ọ̀lù gbòòrò gàgọ́lọ́tọ̀ àwọn gangan ló sọ létí mi wọ́n rò pé wá o ṣé pé káwọn gangan bá fẹ́ mara wa sọ ní ìbílẹ̀ ìgbà wọn náà bí ọmọ ọjọ́ wo ni inú mi kò jẹ́ yọ̀lọ̀ sọ létí mi àwọn gangan náà mi létí mo máa ṣe ìpẹ́tẹ̀ lọ́dún tó ń bọ̀ èrò rárá because ọlọ́run ló pín gbogbo nǹkan àwọn ọpọlọ àwọn èèyàn àwọn olóòdù tá gbọ́ bẹ̀rẹ̀ wọn ò kún ọrùn wàá dúpẹ́ tí wàá fọ́nà títí wọn náà torí bẹ́ẹ̀ á fi yọ̀wọ́ o àwa fi ń dúpẹ́ oore dọ́là ń ṣe fún wa consistency yes because ẹ̀yẹ́ mi máa ń sọ fáwọn èèyàn pé anything tó bá wù kó máa ṣe mọ̀ ọ́ ṣe kí àwọn èèyàn máa ròyìn pé ẹ gbàgbé ọmọ yẹn mọ nǹkan yẹn ṣe tó bá mọ̀ ọ́ ṣe tó wá tún ní consistency tí àwọn èèyàn ń rí ẹ tó ń rí ẹ kò ń ṣe pé o fẹ́ gbé orin jáde o kọ̀ọ̀kan rí lẹ́ẹ̀kan lọ́dún níbi tá a bá yẹ dé táwọn kan ń kọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ táwọn kan ń kọ́ lóṣooṣù ìwọ kan wá lẹ́ẹ̀kan lọ́dún possible consistency kò séyìí tí ò dánú gbogbo ẹ̀ because báyé ṣe ń yí là ń bá gbàjì ní ayé ìgbà yẹn tọ́kájá yìnyín la ṣì wà ní orí CD la ṣì máa wà ìsìn náà ṣì wà lórí CD ìbá wà ń ta CD ọ̀ social media náà dá torí pé gbogbo àwọn ọmọdé ń gbé pàkẹ́tà ìgbàṣẹ wọn wọ́n lọ sí social media you will see people you get to know them inú mi dẹ́ dùn púpọ̀ àwọn pátá ìṣòwò wọ́n relent ẹ bá gbọ́ bọ́mọ̀ mi ìkọ̀rí ní ti yín gbọ́ngàn máa dùn inú yín máa dùn bẹ́ẹ̀ nǹkan ní Islam so Orísun mi ni olè tó bá gbàgbé Orísun ó máa ń gbẹ ni mi ìlè dífà àwọn kan ti pè mí lọ́dún kan rí àwọn fẹ́ kí n support àwọn bí mi lè support
Èmi àti yóò ní ìjà. Wọ́n ní bọ̀ ọ́nkù mi ibi tó máa ń lọ níbo ń lọ. Wọ́n ní ọ́nkù mi ò bá máa ṣe lọ́ǹtì. Tí mo mọ̀ pé lọ́ǹtì ló ń ṣe. Ó jẹ́ àtàtà bá léwó ẹgbẹ́ ti yẹn fún àkọlé tọ́ sí. Èyí gbogbo ọdún tí mo ní wọ́n jórí sùn mi. Mo lè sọ pé mo wà ní ọmọ ọdún méje. Wọ́n ti rí mi bọ̀ láti 7 years old. Ṣọ́wọ́ yẹn kó jẹ́ sí ni màá wá ní mo yan aláìmoore sí wọn. Màá ní wọn mọ̀ ṣe mọ́. Ẹ jẹ́ ká wọlé láìpẹ́ ní wàhálà ṣe láàrin àwọn olùfújì kan mi lẹ́rọ̀kọ̀. Ok sir. Láàrin ẹ̀ tí èèyàn mú bíi mẹ́ńtọ̀ títọ̀ wọn sọ̀rọ̀ tó ìyẹn bóòlù ẹ̀yẹ kílẹ̀ ojú rẹ̀ ibi fi rẹ̀. Èmi ò lè fi ilẹ̀ mi ní dá sí because abá ní ká sọ̀rọ̀ báyìí fi wàrà ta sáwọn kan so ẹ má jẹ́ àdá sí. Ẹ má lọ bẹ̀. Ẹ má jẹ́ àlọ́ bẹ̀. Ẹ má sọ pé loyalty sí ẹ tó dá síwájú. There is nothing like 99% loyalty. It's either you are 100 or you are not loyal at all. Ẹgbẹ́ tí mo sọ ń pé tójú akátá bá léwó ẹnu ẹ̀dìyẹ Mistura kan ló tọ́ sí kí wọ́n máa ní ó ní ó náà ń kọ òmọ́ ṣe ìgbà tó tí mò ń ṣe bọ̀ nǹkan. So kò tọ́ lẹ́nu kọ́lẹ́jì kò ní pàṣípò ọmọ ṣe mọ́lẹ̀ ní. Èmi àti yín kọ́ la jọ sọ yẹn. So going forward. But on the norms in my own way kò tọ́ sí wọn lẹ́nu. So in a normal way although There is nothing like 99% loyalty pé mo loyal 99. You rather be 100 or nothing. so what is new about Mistura Aderounmu? There are a lot of new things because ẹ mọ̀ pé àwa àdúró people are seeing us almost on daily basis. Bẹ́ẹ̀ rí CD ẹ̀rí wá social media gbogbo gbàlá mú tuntun wá. Adèjì ń lọ náà ní àdúró. Kọ́ni iṣẹ́ òlẹ̀ tó ń ṣe. Mo ń ta jewelry, mo ní jewelry store. Wọ́n lè wú ẹlẹ́fẹ̀ẹ́ mi lórí bẹ̀. Bẹ́ẹ̀ni, à ń ta real gold, àtẹ̀ntàwọn ètí ò ṣe gold. Adètún ní business tuntun. Inshallah by January a máa ń pay. Àwọn èèyàn dẹ̀ máa like ẹ̀. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ó. Ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ. Ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí ìlànà. Ẹ máa wò ó. Kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé àgbàlagbà. Àgbèrè. Ẹ máa wò ó. Ẹ máa